wọlé irọ́ pamọ́ òdodo wọlé irọ́ pamọ́ òdodo wọlé irọ́ parẹ́ gbogbo gbáradà abẹ́sọ̀dodo tó gbé wa wá tàbí dédé ohun tó gbé wa wá tẹ̀wé dàgbà iṣẹ́ Olúwa wa Allahu Ta'ala. Iṣẹ́ Ẹlẹ́dàá wa Allahu Ta'ala. Iṣẹ́ Allahu yìí o Allahu Ta'ala. Ojú ló gbé ẹ̀jẹ̀ àjọsọ irọ́ ò máa pọ̀ nílé tẹ̀wé dàgbà ẹni Allahu fẹ́ má lọ sódodo tó gbé wa wá tàbí dédé ohun tó gbé wa wá tẹ̀wé dàgbà iṣẹ́ Olúwa wa Allahu Ta'ala. Iṣẹ́ Ẹlẹ́dàá wa Allahu Ta'ala. Iṣẹ́ Allahu yìí o Allahu Ta'ala. Láti gbèrò láti paná sí lákòótó tọ̀yé táwọn ọ̀tá wa wọ́n ti forget. Pàṣẹ lékèélékèé dọ̀tí ilé ayé àwa kò ní dojú rú. Ilé ayé ẹ̀yìn kò ní dojú rú. Ẹ̀sìn Ìsìlámù yìí o kò ní dojú rú. Wà nínú sulmatul jahl. Bẹ́ẹ̀ni bàbá. Òkùnkùn àìmọ̀kan. Hayyakumullah. Ànábì sọ ní khayrun nasi anfa'uhum linnas. Sallallahu alayhi wa sallam. Ẹni olórí dunu yẹn láàrin ẹni tí ń bá ń ṣe àǹfààní pẹ̀lú ntọ́lọ́mùbá fún àwọn èèyàn. Àmọ́ àmọ́ sọ kíní kan fún ọ wípé títí táyọ̀ fi parẹ́ wal jahiluna li a'lil ilmi. Àdá. Wọ́n à níjọ sepọ̀ aláìmọ̀kan àtòní mímọ́ òníjọ wọn à ní rẹ́. Kálkìámọ̀ fi dé. Masha Allah. So gbogbo àwọn tí wọ́n nídìí àti gbọ́ tí wọ́n sì ń tẹ̀lé tí wọ́n sì ń rí ẹ̀kọ́ kan àbí méjì kọ́ àbí àwọn tọ́jú àwọn àlùfáà wa táwọn náà máa bẹ pẹ̀lú wa. Bẹ́ẹ̀ni bàbá. Gbogbo àfáà wa ni wọ́n. Bẹ́ẹ̀ni bàbá. Wọ́n máa bẹ pẹ̀lú wa àwọn náà tún máa wá wípé èyí tó bá jẹ bẹ́ẹ̀ wọ́n ní bó ti rí nù. Masha Allah. Èyí tó bá sì kù díẹ̀ káàtó ọgbọ́. Hayyakumullah. Wọ́n yìí sọ fún wa wípé ó kù sí mímí tí máa sọ fún wa wípé èyí lè sọ ọ̀rọ̀ láàrin wákàtí kan kẹ́ni kan wá dé kó wá ní gbogbo tí mo fi wákàtí kan sọ kò sọ̀rọ̀ mbẹ́. Rárá. Ẹni wọ́n bá wí bẹ̀ òun kò ní làákà inú kò tiẹ̀ ó jìnnà sí mímọ̀ pátápátá. Masha Allah. ọgbọ́ Àgbọ́yé bàbá. Ọlọ́run sì máa sọ gbogbo ìgbà yìí pé wọ́n máa yà àkìlù ha Illa alimun. gbogbo ọ̀rọ̀ tá à ń sọ yìí àbálá ìmọ̀kàwé. Wa man yadhakkaru illa ulul albab. Àbálá ìmọ̀kàwé àfàwọn tí wọ́n jẹ́ onímọ̀. Masha Allah. Naam, àwọn tí wọ́n béèrè yàtọ̀ àwọn tí àwọn náà kọ́ ọlẹ́nìkan náà kọ́ àwọn. Bẹ́ẹ̀ni. Nǹkan kan wípé àdìsí ọ̀rẹ́ kìíní kan ọ̀rẹ́ báyìí ni àbí. Kọ́ra àdìsí látẹ̀dẹ́kọ́lù malaikatu bayta. Àwọn àdìsí yẹn gbà tá ọtí pẹ́ gbà tá àwọn kéékèèké nínú àwọn àdìsí tá a kọ́kọ́ mọ̀. Lákọ̀ọ́kọ́ ni àdìsí pé àwọn màláíkà ò ní wọlé kan kó tó di wípé àwa jálùnú odò mímà ajálùnú ẹ̀ látọ̀ wá rí látọ̀ tó gbogbo ń tá a bá ké láwọn mabadi ulum tó bá ti dé àárín kan wọ́n kàn fi àwọn eléyìí wọn kọ́ yín torí àwọn láti kí èèyàn lọ pàdé ńláńlá àwọn ìpanu. Masha Allah. Ìpanu kéwú kindaganti àbí kílẹ̀ máa pè é àwọn pre-nursery àwọn nursery àwọn àtọ́wò àwọn kírẹ́ẹ̀tì tẹ́gbẹ́tẹ́ yẹn bá padà déwájú tẹ́ẹ̀dẹ́ yunifásitì tán ẹ̀yin náà máa wá rẹ̀ ní tẹ́ ẹ bá wá ń ka àwọn tẹ́ ẹ ti kà níbi àwọn ìgbà tẹ́ wà ní kírẹ́ẹ̀tì ẹ máa wá rẹ̀ ní ìgbà pé kọ́ wá jẹ́ pé yẹn ti wá dà fà àwọn nǹkan kírẹ́ẹ̀tì àwọn nǹkan pre-nursery àbá tó wá ń lò ń ta pé òun tó wá mú lọ́wọ́ ó tó wá takú lérí èyí. Bọ́lá ajá sí wípé bí ìmá pin sínú ni àwọn èèyàn ní lọ jámíà. Torí kò sí nǹkan máa wá lọ jámíà mọ́. Kò sí wà lọ jámíà mọ́. Kò sí nǹkan tí wọ́n ń pè ní yunifásitì láyé báṣù ni wọ́n ń pè yunifásitì. Masha Allah. Ẹni bá lọ yunifásitì tí ò bá ní ìsìtọ́ albas tí ò lè dá orí rò fúnra rẹ̀. Kò lè dá wa di ṣe. Kọ́dà bọ́ bá parí iléèwé tó parí yunifásitì ó ti yé wa o. Kọ́dà bọ́ gba fọ́ọ̀sì dìgírì
àti sẹ́kọ́ndì ẹ̀. àti sẹ́kọ́ndì rẹ̀ gbogbo tó bá wọlé gbé lọ́wọ́ tó bá dé àwùjọ pálí tí ń bẹ lọ́wọ́ rẹ̀ ni wọ́n yẹ wọn lọ́wọ́. subhanallah. ṣé ọ̀ ń gbọ́ mi. àgbọ́yé bàbá. n ta ń pè ní mi ọ̀tọ̀ ni mo lọlé kíw ọ̀tọ̀ ni mo kíw ọ̀tọ̀ làáfà gbogbo wa làáfà àmọ́ tọ̀ ni mímọ́. ó ti odò mímọ́ wa fẹ́ lọ́fà tó jásí wípé bẹ́ẹ̀ nìkan bá sọ̀rọ̀ kan ẹni ọba kọjáde tako ọ̀rọ̀ tí n bá sọ tọba kọjáde tako first aláìmọ̀kan ni ó kọ́kọ́ jẹ́. bẹ́ẹ̀ ọgbọ àgbọ́yé bàbá. tọba kọ́kọ́ tako aláìmọ̀kan. ẹ sọ ọ̀ka lè báyìí. ọba kọ́ tako. ọ̀gá tako. aláìmọ̀kan ni. ọkọ̀ọ̀kọ̀ ṣèwádìí tọrọ ma gbé mi tí mo sọ̀rọ̀ yẹn fa ìmọ̀kan sọ. bẹ́ẹ̀ni wọn náà sì máa pátá yẹn ṣe ọlọ́run tọ́lọ́run fún mímọ̀ ni. tó o gbọ́dọ̀ wá fi tí ń bá ń bẹ lọ́wọ́ tiẹ̀ náà ló fi. ọ fi wọn. ọ ló fi wọn àmọ́ ọ̀wọ́n kankan ọkà ní kí n sọ́ọ́nù bọ́ọ̀lù ṣe ní n sọ́ọ́nù. Allahu Akbar. ọ̀dà ń gbà bá sọ́ọ́nù tuntun dà èyí tó wí nísìnyí tí àwọn yẹn wí nísìnyí wípé àmàláyíkà ìkẹ́ màláyíkà kìnnìkan ní òní wọlé kìnnìkan gbogbo ọ̀rọ̀ tí ń rìn. kì í sọ̀rọ̀. Masha Allah. ọ̀rọ̀ yẹn èmi ti kà yín ń pẹ́. Naam. ó tó bí ọdún mẹ́rin báyìí bí mo tún mọ̀ ń sọ̀rọ̀ yìí. Naam. ṣe máa pé ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ kọ̀ọ̀síyà yìí mo ti sọ orí náà. bàbá kó dẹ̀ ti dá a rí lókè Agodi. lókè Agodi lábàáyà bẹ́ẹ̀ni. ẹ ti dákọ̀ díyà rí lókè Agodi. 80% àwọn tí wọ́n ti gbọ́ níjọ́ náà. wọ́n gbọ́ yìí. ni wọ́n ní perfect. certificate máa yẹn. bẹ́ẹ̀ni. ọ̀rọ̀ wípé àmàláyíkà oníyà àmàláyíkà oníkẹ́ àmàláyíkà aláàánú àwọn ni ò ní wọlé kì í sọ àwọn hafazọ ọ̀rọ̀ ni Imam Nawawi ló sọ. Imam Nawawi ló sọ. ọ̀dọ̀ àkọọ́lẹ̀ ti Nawawi lèmi ti kà yín ń rí. tẹ́lẹ̀. Hayakumullahu ta'ala. o ti gẹ́tì báwọn. bọ́yé bàbá. so àmọ́ àwọn Imam Nawawi àti gbogbo àwọn tó wí àwọn nǹkan yìí wọ́n kàn ń lọ ni. wọn ò fẹ́ mú àdìsí wọn kó sọ ọ̀nà yányá. wọ́n wá ń wá ọ̀nà fún àdìsí yẹn. tọ́lá àwọn náà máa fi pé àdìsí wọn ò légbòn lẹ̀. ní àdìsí ajá yìí. walau kana fi kutubu siha torí wípé laysa kullu ahadisi sahih al-Bukhari sahiha. kì í ṣe gbogbo àdìsí tá a bá rí nínú Sahih Bukhari tó lálàáfíà. wẹ́ẹ́ kọ́ lálàáfíà ẹ̀ ń bẹ nínú àwọn àdìsí yẹn tó já sí wípé omi ń bẹ tó sọ̀rọ̀ omi ń bẹ tó gbọdọ̀ wí ń ta. tìbí nínú àwọn àdìsí Bukhari lèyí tó ní ànábì fẹ́ Àdíjà lọ́mọdún mẹ́fà. bẹ́ẹ̀ni bàbá tó wọlé tọ̀ lọ́dún mẹ́sàn-án. pé ọ wọlé tọ̀ lọ́dún mẹ́sàn-án. àdìsí Bukhari ni. ìbá àdìsí Bukhari náà lọ́wọ́. bẹ́ẹ̀ni bàbá. àmọ́ tẹ́ ẹ bá kọ́kọ́ gbé lọ sí làákàyè náà tẹ́ gbé lọ́dún làákàyè tí làákàyè bá jiná yóò sọ fún ọ wípé ìmáà sọ pé ànábì fẹ́ Aisha ní ọmọ ọdún mẹ́fà ọwọ́ wọlé tọ̀ lọ́mọ ọdún mẹ́sàn-án yóò máa dá olóhùn làákàyè rẹ wípé ìjẹ́ kínní yìí tàbùkù ànábì ni àbí ọ̀pọ̀ ànábì lè. àgbọ̀nlẹ́dà fún sí ọlọ́run bẹ́ẹ̀ kí ni mùjíza bá ànábì mùjíza wo la rí bẹ́ẹ̀ ni. kí ni karama tó wà ànábì jábàálẹ̀ ọmọ eke ọdún mẹ́sàn-án mùjíza dà bẹ́ẹ̀. Naam. àgbọ̀yé bàbá mùjíza dà lára pa ànábì jábàálẹ̀ ọmọ ọdún mẹ́sàn-án. ànábì kò sì sọ bẹ́ẹ̀ fún wa pé bóun ti ṣe é rèé. àdìsí ànábì lásìpé ànábì kò sì sọ fún wa pé òun jábàálẹ̀ nǹkan òun. ọdún mẹ́sàn-án mo jábàálẹ̀ ìyàwó mi ànábì kò sọ bẹ́ẹ̀ fún wa. tọ́lá ànábì òní tí ó fi ìhùn ṣe iṣẹ́ tá ànábì wá jẹ́ láyé kọjá ká ànábì wá jókòó láàrin sàhábà àbíkọ́ sọ fún àbúrò rẹ̀ àbíkọ́ sọ fẹ́ lómi wípé lágbájá torí àyíṣà torí ọdún mẹ́sàn-án mo jábàálẹ̀ ẹ̀. La ilaha illallah. ibi tẹ́ ti mọ̀nù wípé àdéṣin ọ̀bá làákà yìí mu Mọ̀lánà Sheikh Adam bàbá Mudiru náà sì sọ fún wa wípé bó tí ó sì bá. tí mo ní jù sí lónìí. wọ́n ní inú tẹ́ ẹ̀ máa ń ṣe ni wípé ẹ̀ máa ń jàrá hadith pé tẹ́ bá ti ka hadith yẹn wà ládìsí yìí kò bá kan lórí kò bá làákà yìí mi wọ́n náà wà hadith yìí so ẹ wà ní hadith yẹn jáde sẹ́gbẹ́ kan. ájú ẹgbẹ́ kan ni. wọ́n lè máa ń jàrá àwọn hadith ó sì wá nù Sahih Bukhari. ìmọ̀ náà ni ó sọ fún ọ tó bá ṣáájú tó bá jáde agbo mímọ̀ gan-an ibẹ̀ wọ́n ti sọ fún ọ wípé kó o ṣe ìlgáwó àwọn hadith mi. Masha Allah. ẹnna bá sáré wàrà àsùnfòríkùn. Masha Allah. ọgbọ àgbọ́yé. ẹnna bá sáré ẹ ti ẹ̀ máa wù ú ma la taltafitu ilayhi abadan. ẹ má bójú wò ó. ma láwọn àdìsí tí ọba ti bá ara ka yìí Mọ̀lánà Sheikh Adam bàbá ní isa sahha sanadu wal matnu
baba ni iza sahha as-sanadu wal matnu fala budda min riwayatiha wal amal biha. Allah. Mọ̀lánà Sheikh Adam lọ sọ bẹ́ẹ̀. Sallallahu ta'ala alayhi. Ọgbọ́. Bí mọ́tínú àdìsí bá ti dá. Bẹ́ẹ̀ni. Masha Allah. Àti sanadi. Àti sanadu ẹ̀. Àdìsí orí bí farati. Arúgbó àwọn tó farati. Ọ̀dà. Wọ́n da. Àwa wo tádìsí. Àwa wo kó sínú tí ń bẹ́ nù rẹ̀. Àdìgbò òun náà dá olébò lẹ̀. Masha Allah. Àwọn tó gba ọ̀rọ̀ wa, àdìpé olódodo ni wa. Ọ̀rọ̀ tí wọ́n wá gbà wá, àwọn àdìpọ̀ ọ̀rọ̀ yẹn wúlò ọba làákà yìí mu. Bàbá Sheikh Adamu ní láàbù dàmẹ́rù riwayatiha. Ẹgbàá wọlé. A sì fi ṣiṣẹ́. Ẹ fi ṣiṣẹ́. Ẹ máa lò ó. Mọ̀lánà Sheikh Adamu ní tí ẹ bá ti wo sánàdì tó bá ti wà ókè tó gbádùn. Sanadu àdìsí dá. Tí mọ́tínú rẹ̀ ọ̀bá lálàáfíà tí ń tí ń bẹ́ nù rẹ̀. Àwọn tó gbà wá wọ́n dá. Wọn ò ṣe kẹ́fí sí láburú. Àmọ́ àdìsí yẹn ní túhùmá. Ó sì ní ṣubúà. Orújú afurasí wípé ìjà nàbí lè sọ yìí tẹ́lẹ̀ yìí lè jẹ́ nǹkan tí wọ́n lè fi ròyìn sí Ọlọ́run. Bàbá Sheikh Adamu ní tá a bá rí bẹ́ẹ̀ ká má lò ó. Bí sánàdì ẹ̀ bá ti kọ̀ bá àjà àwọn kìíní sí kóòtù àbí kílẹ̀ ń pè àwọn òdùl. Rijalu siqat. Rijalu siqat àwọn òdùl gbogbo tó bá wù ó lè rí. Ọjọ́ kọ̀bá ní gbogbo tó bá wù kó lè ní. Kutubu sita tabara di si ume ko àwa di pé sanadu da matinu rẹ̀ ni ó dá. Ẹ sọ ọ́nù ẹ̀ gbọ́dọ̀ lò. Naam. Bí àwọn tó gba àdíìsì wa ọba tí wọ́n bá rújú pé àwọn tó gba wa yìí ń ṣe àwọn tí a lè fi ọkàn balẹ̀ lé lérí. Àmọ́ àdíìsì yìí àwárí tí a gbé àbájọ́ tó yí funu. Àwárí wípé ń tọ́ sọ ọ̀rọ̀ lé lérí ọ̀ràn ẹ̀sìn lọ́wọ́. Kan tó sì dá ní. Ń tó sì dá ní tọ́ta àwùjọ sí. Naam. Ẹ lò ó. Walau kana da'if. Walau kana da'ifa. Àwọn ni Mama Ahmadu ọmọ àǹbàlì máa lò ó. Rahimahullah. Mama Ahmadu àǹbàlì ó ní kí n gbìyànjú لأن أجتهد حديثا ضعيفا خير من أن أجتهد برأيي. Allahu akbar. Amadu ọmọ àmàlú yẹ. Kóun lo àdìsí dọ̀yìfù. Bẹ́ẹ̀ni. Ó da. Ọlọ́dájú kóun ó fi ọ̀la akáyọ̀gbẹ́ rí. Akáyọ̀gbẹ́ rí lọ. Masha Allah. Amadu ọmọ àmàlú yẹ wọ́n mọ̀ wádìí dọ̀yìfù káàkiri ni. Tọ́wọ́ sábìdì pé tó ń wí òun wádìí bàbá àjẹ́ dọ̀yìfù tọ́ba yìí báàkì nǹkan yìí tó sì dá tó tún ẹ̀sìn sí òun ló bẹ́ẹ̀. Kì wá ṣe pé ẹ ti àdìsí kan. Ayé àdìsí kan kọ́. Lẹ́bí wá sọ pé. Èyí tí ọba ti bá làákà anábì ò ní sọ ọ̀rọ̀ kan láyé àbí kí ọ̀rọ̀ yẹn ọba ìmọ̀ òde ayé lọ. Ó sì bá ń tí ń bọ̀ wá lọ́la tọ́rọ́ lòun ti parí ọ̀rọ̀ anábì débi wípé ma yantiqu anil hawa. In huwa illa wahyun yuha. Wa ma arsalnaka illa rahmatan lil alamin. Gbogbo ntọ́ bá ti sọ ọ gbọ́dọ̀ bá ọ̀ lamu. Masha Allah. Kò ní sọ ọ̀rọ̀ kan tí kíta náà kúrò ọwọ́. Ẹlẹ́ẹ̀kejì oníkíní kata gbọ́dọ̀ fura nù àwọn hadith. Bí ẹnìkan bá gba hadith kan wá pẹ̀lú riwaya kan. Ó ti yé báwọn àti kí là ń pè é ọgbà wa pẹ̀lú riwaya kan báyìí. Àtúnwá débòmí ọ̀tọ̀ mọ́tínú eléyìí ọ̀tọ̀ mọ́tínú ti. Àti eléyìí. Àdìsí kan náà sì ni. Riwaya kan ni ọ̀rọ̀ àdìsí kan náà sì ni. Àwọn rí pé ìyàtọ̀ ń bẹ láàrin eléyìí pẹ̀lú eléyìí ẹ̀ fura sádìsí ni àdìsí ni onídìí káfẹ́kẹ́ fi si. nǹkan ń sí ọ̀rọ̀ nínú. Gbogbo àwọn eléyìí ni àkọ́kọ́ ntí mujtahidu gbọ́dọ̀ kọ́kọ́ lọ lè má. Ó ti yé báwọn. Àgbọ̀yé bàbá. Qabla al-khawd fil hukmi. Wọ́n tó máa bẹ́ sínú ìdájọ́. Kó tó bẹ́ sínú ìdájọ́. Mélòó èèyàn lọ́wọ́ máa ń tàn wí. Bẹ́ẹ̀. Náà mọ́lá kọ́ọ̀sì. Náà bàbá. Mo tẹ́yìn wọn kalẹ̀ nu. Bẹ́ẹ̀ ni rọ́ọ̀gì ni bàbá tẹ́ kalẹ̀ wọn. Yẹn wá lọ bí tí a lọ gan. Naam, hayakumullah. Ọ̀rọ̀ ajá. Bẹ́ẹ̀. Màláíkà ò ní wọlé tájá wà. Ajọ́ ọ̀dà màláíkà ò ní wọlé tọ́ wà. Bọ́tò ọ̀dà màláíkà ò ní wọlé tọ́ wà. Ibi ilé tí kọ́dà tá àwọn nílé tí kèfèrí bá ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n ní màláíkà ò ní wọ bẹ̀. Kọ́dà wọn tún nílé tí jẹ́nàbà bá ń bẹ nínú ilé ọ̀hún. Ẹnu ní jẹ́nàbà alájú ò ti wẹ̀. Wọ́n ní títí tí ìwẹ̀ màláíkà ò ní wọ bẹ̀. Gbogbo ẹ̀ irọ́ ni. Iftirahatu ni. Wọ́n òun ni. Àwọn khurafat khusabilat. Ó ti yẹ wọn. Bọ́yé. Inú àwọn ẹ̀hún ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ kan tí yóò bá làákà yìí lọ. Àwọn ẹ̀hún ọ̀rọ̀ sì ní ká máa gbé wọn sẹ́gbẹ̀ẹ́ kan. Ẹ máa ju wọn sẹ́gbẹ̀ẹ́ kan ni kò bá làákà yìí lọ. Ọ̀rọ̀ ajá wọlé màláíkà ò ní wọlé kò bá làákà yìí lọ. Kọ́dà kò bá nasu shar'i an-nasu shar'i. Kò bá lọ bẹ́ẹ̀. Ọgbọ́. Àgbọ́yé bàbá. Kò bá lọ bẹ́ẹ̀. Kò bá làákà yìí lọ. Mo sọ kí ni kà fọ́ ń jóni mo ní tá a bá kọ́kọ́ gbọ́ àdìsí kan àbí ẹ gbọ́ kọ̀dí ìyàkẹ́ lẹ́nu ìmáàmù kan níbo mo ní ká kọ́kọ́ lọ ẹ lọ síbi al-masdarul awwal. Al-masdarul awwal. Li tashri'. Al-Qur'an al-Karim. Bẹ́ẹ̀ni
alimasdaru awal nu litashore ìbẹ̀rẹ̀ ọkọ̀kọ̀ lọ ibi tí sẹ̀ríà ti bẹ̀rẹ̀. bẹ́ẹ̀ni. tọ́ba ti wá rí ntí ọ̀ da àdìsí yẹn nù àbí ntọ́ da ọ̀rọ̀ àfa yẹn nù ẹ̀dánù àwọn náà ti sọ bẹ́ẹ̀ wípé ìzára aytum fi kìtàbí khilafa kitabillah wa sunnati rasulihi tẹ́ ẹ bá rí nǹkan kan nù tíra wa tọkọjá ti tọ́yàtọ̀ fún ti alukur'ani àti sunna na Muhammad sallallahu alaihi o ti wasallam. báwọn fakulu bil kitabi wa sunnati faturuku ma kulna. ìtawà wí ni ẹ fi lẹ̀. àwọn náà bẹ ọlọ́run wí tà nábì wí ni ẹ mú. òun ni ẹ mú lọ. àwọn àmọ́mù yìí náà wí bẹ́ẹ̀. àwọn náà sọ bẹ́ẹ̀ fún wa. rahimahumullah. wọ́n àwọn náà lọ́mọ ẹgbẹ́ àti amadu ọmọnbàdì sọ pé tìgínní kan sọ pé tìgbà sọ pé wọ́n ní gbogbo ọ̀rọ̀ táwọn bá sọ ẹ kọ́kọ́ padà síbi alukur'ani alikitabu wa sunna bẹ́ẹ̀ bá ti rí mbẹ́ ẹ̀ẹ́sẹ̀ máa wá dẹ́tí sọ̀rọ̀ àwọn pé bisimilayi wọ́n wá dé báyìí kílẹ̀ wílẹ̀ kan kílẹ̀ sọ lẹ́ẹ̀kan àmọ́tẹ́ bá ti bá a kọ́ yàtọ̀ sí ti mẹ́rin alukur'ani ẹ fi ọ̀rọ̀ àwọn lè lọ bí ọ̀rọ̀ alukur'ani. naam àdìsí tó lọ nípa ọ̀rọ̀ alájá oníkankan ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ Abu Hurairah ni ọgbà ẹnìkan wà ń bẹ tí wọ́n ń pè ní kí la ń pè é ọlọ́run jẹ́ rántí ó kọ́ rẹ̀ ọ̀dà ọlọ́run ó ṣeun Abdullahi ibn Mughaffal. Abdullahi ibn Mughaffal. ọmọ gbọ́ àwọn àgbà kò kọ́. Abdullahi ibn Mughaffal. wọ́n bá ń pè é ní anta Mughaffal anta èèyàn máa bínú ni. ẹ kọ́ bínú. lárúbáwá ẹ̀rí nǹkan kọ́ra nù sàhábà lọ́wọ́ inú àwọn tó bá nàbì ṣe bí a tahta shajara ní Hudaybiya ní sulu Hudaybiya inú àwọn tó bá nàbì ṣe bí a lọ́wọ́. sallallahu sọ̀hábì ni ọ̀ṣáájú Abu Hurairah wọnú Islam. ó ti yé Abu Hurairah yìí wọnú Islam ní kí là ń kó kọ́ rẹ̀ ọdún keje hijiri nígbà tá nàbì dé Madina 7 years tó dé Madina lọ́wọ́ ní Islam ọdún tó bá nàbì lọ ọtọ́dún mẹ́ta. bẹ́ẹ̀ ni baba. ó lé méjì ni kò pé mẹ́ta tán. bílà ọdún mẹ́ta. tó bá nàbì Muhammadu Abu Hurairah yìí wà ń bẹ pẹ̀lú ń sí ọlọ́run bẹ́ẹ̀ ó ajá sí wípé àdìsí tí Abu Hurairah gbà lọ́dọ̀ anabi Muhammad sallallahu alaihi wasallam. àwọn àdìsí tó gbà lọ́dọ̀ rẹ̀ ńgbà wá kakuléètì àdìsí náà 5,374. 5,374 làwọn àdìsí ọ̀rọ̀ tó gbà lẹ́nu ànábì ó sì bá ànábì lu ọdún mẹ́ta kò tọ́dún mẹ́ta tán tó wà ànábì jọ lò gbogbo sàábé tájọ wá bẹ́ẹ̀ láti Mákà tí wọ́n lo ogún ọdún pẹ̀lú oṣù ọlọ́run. àdìsí wọn ò pọ̀ tó tiẹ̀. sọ pé 23 years lànábì fi jíṣẹ́. bẹ́ẹ̀ni. àwọn òun sì lo 3 years kásà pé 3 years. àwọn tó wá lo ogún ọdún àti ọdún mẹ́ta pẹ̀lú ànábì Muhammad wọn wá rí àdìsí tó ẹni tí ó dé lẹ́yìn tó lọ́dún mẹ́ta wọn á gba àdìsí 5,300 kọ́dà Ìsá tó jẹ́ àwọn ànábì tí wọ́n jọ ń gbé tí wọ́n jọ ń sùn tí wọ́n jọ ń gbé bọ́ọ̀lù Abu Hurairah ṣe lè súnmọ́ ànábì Muhammad tó lè súnmọ́ àtúnyàwó ẹ̀. kò sí bẹ́ẹ̀ ni bàbá. Abu Hurairah wa ni ńgbà tó ń bẹ pẹ̀lú ànábì Muhammad àwọn sàábé yòókù òun tóun mẹsìkì vakiru lòun bí alùsùfà ibẹ̀ lòun wà ara lòun wà tó ń gbé òun àtànábì àwọn jọ máa ń yára àwọn tó bá lálẹ́ táwọn ó lè sùn ni ọ̀dọ̀ ànábì lòun máa jòkó sí òun èyí ànábì òun ọ̀yá ń gbà kan lòun fi rí àdìsí tọ́pọ̀ tó bá wọn sáà ànábì lọ́wọ́ aṣọ gbogbo àdìsí yìí bẹ́ẹ̀. náà gbọ́kọ́ sí. sáà ànábì ló sọ àdìsí 5,000. sáà ànábì ló sọ gbogbo àdìsí yìí bẹ́ẹ̀ fún Abu Hurairah ìyẹn ní àwọn baba mudiru ń tọwọ́ bọ̀ ń jó níyìn tí wọ́n ń sọ ń parẹ́ wípé FBAC táwọn yẹn pé ńgbà náà wọ́n ń bú àwọn sàhábà wọ́n ń bú sàhábà wọ́n ń bú àwo. tá a bá sì gbọ́ wọn sí mudiru ọ̀rọ̀ nínú pírọ́bẹ̀mù tá a wà nù rẹ̀ yìí àwọn èèyàn wáyé àyín àyìmọ̀kan lọ́pọ̀ àyìmọ̀kan là ń pè ní mímọ̀ yàyí àwọn ìmọ̀ tá à ń kó lọ́wọ́ lọ́dọ̀ wáyé àyín tá à ń pè ní mímọ̀ àwọn ìmọ̀ tí ọ̀ká há. àwọn ìmọ̀ tí ò débi kan. débi tí ọ̀ká há. Allah tẹ́bá rẹ̀ ni ẹ̀láìtì yín wípé ayé wo nǹkan yìí ẹgbẹ́ ìrọ̀rùn làákà yìí àwọn èèyàn rẹ̀ dì láti ṣe ìsìmáàlù làákìl ìsìtẹ̀kẹ̀dáàmù làákìl. kí ẹ dààmú làákà yà rẹ̀ láti kàn mọ́ ni. wọ́n fẹ́ lo làákà yìí àwọn èèyàn fẹ́ máa lo ànákìlù lásán ibi ntí wọ́n kọ́ lẹ́rìí náà làwọn máa kà bí wọ́n ti kọ́ làwọn máa kà báyé káwọn ẹbí wọn bẹ́ẹ̀. bàbá. gbogbo bí wọ́n bá ti ń ṣe èyí ni àbá laysu fuqaha. wọ́n yẹ sọ alágbọ̀ọ́yé laysu fuqaha. ìtẹ̀ sọnù pé ẹlòmíì ó jáde tàòjí ẹnu kí wọ́n tán gbé fún tó yìnbó de tàòjí nìkan. lọ́dàbọ̀ òun ní gbé kí. èmi ní sìn mo jáde mo dà fún àwọn sọ fún ọ pé 1998 ọdún
yìí nísìnyí ó jẹ́ 25 years. 25 years báyìí bàbá. mo ti dàbà. lẹ́sìn ti ń sọ̀rọ̀ láyé. bẹ́ẹ̀ni 25 years ọ̀hún ìwà tó bọ́ síwájú ẹnìkan tẹ́tírà mọ́ látògún ọdún àtọdún márùn lónìí gbogbo yòókù tí ń ṣe gbogbo ntí mo kéwòn ìwádìí lókù tí ń ṣe ìwà nàjú kí. Masha Allah. ọgbọ́n àgbọ́yé bàbá. ìwà nàjú kí. káàkiri pé ẹja tó wù bí bá ti gbọ́ nǹkan kan lẹ́nu àfa kan ìwádìí ẹ̀. bẹ́ẹ̀ni bàbá. látara ìwádìí àti ìmọ̀ wa wípé ń bolẹ́ nìyí ti rí mo la ti rí ọ̀la èmi yẹn sì béèrè lọ́wọ́ yẹn wípé ẹ dákun ọ̀rọ̀ tẹ́ ẹ sọ ní mo lẹ́ ti kàn èmi yẹn béèrè bẹ́ẹ̀. ẹ ti ń sọ pé àbá pé àfàṣà sì yí sọ àwọn ọ̀rọ̀ kan ẹni lẹ́yìn ẹni 2000 kìíní kan lẹ́ tó ń kà. Mọ̀lánà Hasbunallah wọ́n sọ àwọn ọ̀rọ̀ kan bí àwọn àṣìwọ́n ti máa wò. àwọn àṣìwọ́n 98 làwọn àṣì. bẹ́ẹ̀ èmi máa wọ́n ń gbà náà wípé abálùkì àmàlà yìí ti lọ lè rí ntí ọ̀rọ̀ tí ń sọ yìí pé àwọn bá sọ sí lédè Ọlọ́run ti fi nǹkan hàn wọ́n lójú oorun àsójú oorun kọ́. La ilaha illallah. àṣẹ wọn dààmú wọn katira débẹ̀ ni. àsọ̀nà wọn jẹ́ mi. wọn kan ọ̀rọ̀ ṣé uzazuli kan mọ́dà kọ́ọ̀sìm. Na'am. mo ti lọ lè ka ọ̀rọ̀ náà ó dé. Masha Allah. àmì mo ti máa pa àwọn àbá yìí kọjá. ẹ sọ bẹ́ẹ̀ bàbá. àwọn eléyìí ọkàn sùn lásán lẹ́yìn iṣẹ́ àdámà. Masha Allah. bàbá iṣẹ́ àdámà wọ wọn ní odò mi wọn wú ẹsẹ̀ wọn kúrú wọnú mímọ́ àwọn náà sì tẹ̀rí bẹ́ẹ̀ wọ́n sì mú mi tọ́ da. La ilaha illallah. irú àwọn làwọn abẹ́ jọ làwọn náà fi ń sáré kí máa wá gbogbo ẹ̀ káàkiri. Bàbá, ẹ wá ìwọ ní jọ ìwọ tí wọ́n kàn jòkó lójú kan bí odò adágún. ẹ wá wo báṣu 98 yìí ẹni tí wàá takò yìí sí 98 yìí ní sìgá yọ kó nù ọjọ́ eré rẹ̀. mélòó lọ́sẹ̀kùn mẹ́ẹ̀. sí gàgà bá. yọgún ọdún àtọdún márùn-ún bẹ́ẹ̀ ti dà fà. ìmú yẹn lọ́wọ́ gbà o. kọ́dà lómi ti wá dà fà ṣáájú mi tọ́já sí pé gbogbo ń tàwé iná kò tún yé. nígbà yẹn pé njó ti parí ilé kéwò òun rò pé màá ti tánu ni. Allah. èyí tó gbé láwọn náà lọ́wọ́ lọ́wọ́. òun náà ní gbé kí. òun náà ní gbé káàkiri. tábàádì tuntun tẹ́yìn mú wa tó yàtọ̀ sí ti yóò máa wá dààmú wọn. àtàyè ṣe tó dé. yóò máa pè irú èmi wọlé tó lélẹ́yìí. ìyá ti máa sọ̀rọ̀ báyìí. ìyá ti máa sọ̀rọ̀ ọ̀tàkùn ara àwọn àhímà. àwọn jùmọ̀ọ́rù. àyè jùmọ̀ọ́rù kí ni oníyẹ jùmọ̀ọ́rù. jùmọ̀ọ́rù kò sí ti ń jẹ́ jùmọ̀ọ́rù. kò sí ti ń jẹ́ ìjùmọ̀. ìmáàmù Ahmadu Ambali ó ní man yadda'il ijma fa huwa kadhdhab. Ahmadu Ambali ó ní wọ́n máa ń pè ìjìmáwù. òkúrọ̀ ló tọ̀ àti jùmọ̀ọ́rù. ani onkaluku fakusu min haisu akasu ibi onkaluku ti mu masdaru wọn yìí náà lọ bẹ. karamukumula kí ni ìsìnkú. àwọn àyè máa ti bá wa sọ̀rọ̀. ẹ wá wájú min haisu akasu amadu Muhammad lu bẹ wọn wájú kósojú kan wọn wá ṣe láàrin bí gbàdé yẹn fẹ́ gba bára. ọ̀rú sí ọ̀gbọ̀n sí ọ̀há sọ̀rọ̀ fìlà bọ́lẹ̀ lérí rẹ̀. àlọ́ ọ̀kan tó tiẹ̀ ó rí kí n gbà tó sọ́lá nù mo ní àníyànjú ẹ̀ mọ́ yà lọ bí tí mo dùn bí tá lọ. ẹni tó alọ́ fẹ́ bá mi sọ̀rọ̀ tó gbé fóònù fún mi láyé ìrọ̀lẹ́ aago márùn-ún àdéhùn. àná bí ìrọ̀lẹ́ nù. kí ló wí. ọ̀rẹ́ àbá. náà. àfa làwọn náà kéwù. n tó sọ fún yín nù. tọ́. àfa làwọn akéwù. a sì kéwù ọ̀wọ́n yanjú. gbogbo tí yẹn bá ń wí gbogbo ẹ̀ ló yé wa bí ẹ bá ń sọ̀rọ̀ tó bọ́ sójú ẹ̀ á sọ ẹ má sọ mi tó bọ́ sójú ẹ̀ bọ́ eléyìí ẹ̀ bọ́ sójú ẹ̀ o ti wá òun ní ẹ̀sìn musa ètò ẹ bá wọ́n mo ní ẹ̀sìn musa ẹ̀sìn musa mo ní ẹ̀sìn oní ẹ̀ torí ẹ̀ tún kí ni yẹn ṣe òun ní ẹ̀fẹ́ kó wọn gbọ́ kẹ́ tún ọ̀rọ̀ yẹn ṣe nígbà tí sànàbì ṣe wákọ̀ yẹn wọn àgbà fóònù òun ni wọn ń fún lẹ́sìn ní ṣe wà fọ́ òun. tọ́ èmi sàdí pé dákẹ́ ẹ̀ sọ̀rọ̀ kan mímí mọ́. òun ni ń fún lẹ́sìn. ok. ọgbọ. àfáwọn lẹ́ ń sàlàyé fún nísìnyí. ṣé irú kéwù sí ẹ̀wọ̀n làwọn ń sọ sọ́dọ̀ kéwù táwọn ń ròyìn táwọn wílẹ̀ yìí tó wíwù. àwọn kéwù ó dín dèsì. ilaha illallah. Muhammad Rasulullah. àwọn akéwù kádé òde káfáyà méjì káfí yòókù gbowó. ṣé irú kéwù náà wá ń sọ tó bá ku ojú ọ̀nà ọ̀rọ̀ mímà. irú kéwù náà wọ́n sọ. ìyóò tí ẹ̀ lé kóòlù kéwù bá ń wájú àtàyè ṣe ó bọ̀ ṣe kọ́bọ̀kọ́bọ̀. èyí tó kọ́ wá dọ̀ mí nínú mímà. náà. tọ́ ọba ti bẹ̀rẹ̀ tọ́ ọba ti wí ní tìmọ̀ wípé àwọn ẹsẹ̀ eléyìí ju tèmi lọ. Masha Allah ẹsẹ̀ eléyìí jìnnà. kìí ṣe ìtọ́jà pé gbogbo nǹkan tí ọdún tó fẹ́ wú lọ́wọ́ mi lọ́hùn èmi ti kú òun bí odò ni mo tún bọ́ síbò mi. wọ́n ẹsẹ̀ máa ń wé mi lọ́bẹ̀ ibi odò tí mo ti kú. ọlọ́mọdé ara ó tún wá dá mi padà sí ẹ̀yìn. ọlọ́run ò ní jẹ́ mi orí mi. impossibility kan. tó àfa náà tó pè mí lánàá wọ́n náà máa gbọ́ yọ wọn láì báyìí. yóò gbọ́ pẹ̀lú. wọ́n náà máa gbọ́ irú kéwù tiẹ̀ ń kọ́ ni kéwù tà ń wí.
ọgbọ́n àgbọ́yé bàbá. ọjọ́ ìsìlọ́wọ́ tó lè padà lé kí wọ́n ọlọ́mọdé ọ̀rá padà sí ibú. lédè ń tọ́ màá nínà máa mú mi sí i tó bá kan ọ̀rọ̀ ọrú mímọ̀ báyìí má máa sọ̀rọ̀ mọ́. àmọ́ mọ̀ràn tèmi fún ọ ni pé tọ́ọ̀ bá lè wọ búlù mọ́tò lè padà lé kéwú wá kéwú àtàyè ṣe mọ̀ràn tèmi nu. sọ má máa sọ ọ̀rọ̀ ẹ̀ mi láti káwọn èèyàn máa ń ṣe báwọn. wọ́n máa bí ọ̀ máa ń tó ń wí. àfàlẹ̀ yìí náà mi ò tiẹ̀ gbọ́ sí sọ pé àfà. ọ̀rọ̀ Abu Hurairah wọ́n yà àdìsí tọkọ tá. 5,000 kìíní kan láàrin ọdún mẹ́ta. àlọ́lá Ànábì sàdúrà fún un báyìí ó aṣọ báyìí Ànábì ní kó wọ́n já sọ́hun. ọlá Ànábì sọ pé gbogbo ẹni ọba yìí tíyàn báyìí rí wọn Ànábì tó sì tẹ aṣọ rẹ̀ báyìí tóun báyìí wí nǹkan sí tó sì pa mọ́ra báyìí olóńtọ̀ òun kò ní gbàgbé nǹkan mọ́ra yìí. Abu Hurairah lóhun bọ̀ lẹ́nu Ànábì rẹ̀ òun bá lè bá Ànábì bá ọwọ́ ní sọ́rọ̀ ọ̀yá ẹni tẹ́ wílẹ̀ kan. kéèkì ní sinmi lásọ. ọlá Ànábì wá kí òun kàn pa mọ́ra báyìí dé òun láti gbà náà gbogbo àdìsí báyìí dé ń kó sí ìwúlẹ̀ rí ni fíìmù ni. bàbá ọ̀rọ̀ fíìmù ni gbogbo èyí hùn. fíìmù lélẹ́yìí. ọlọ mo rà Ànábì ti wá láyé báwọn. tó bá kéwú túbà sí ọ lásọ. ẹ mà kéwú àti ìyàrá dídí kò ń ṣe Ọlọ́run nu pé ẹ kú ya ẹ ṣe báyìí. kéwú túbà sí. ẹ ṣe báyìí máa ha gbogbo ẹ. kéwú kan wọ eré ẹ. fíìmù ni hùn. La ilaha illallah. fíìmù ni. òun lẹ fi lé ẹni tọ́nà rẹ̀ ò bá jìnnà bẹ́ẹ̀ ti sọ yìí ó ti ní àdìsí yìí wù ní o. máa gbọ́ Abu Hurairah ẹ̀yìn náà wọ̀rù Abu Hurairah ẹ̀yìn náà wọ̀rù olóògbé ìwúnjọ kan. gbogbo tí ìwé ìrọ̀lẹ́ ka ọ̀rọ̀ tíra ni ọba. àdìsí ni èyí ọba nínú tíra. Abu Hurairah ní ẹ̀yìn náà wọ̀rù pé wọn. orí ìsìn máa ń sọ fún un pé tóun bá tún gbọ́ tó bá ń pẹ́ kọ́lá Rasul. èso ń dára. ok àwọn ti sáksẹ̀ rẹ̀ rí. Umaru ti sáksẹ̀ Abu Hurairah rí. má bàa lọ ìbá jíjẹ́. gbọ́ kọ́lá pé Ànábì sọ báyìí pé níjọ́ ló dé tán wọn pé Ànábì sọ. Masha Allah. Umaru ṣe bẹ́ẹ̀ kún rí. tọ́lá àwọn ọmọ òkè ìyẹn ti láàdì ìṣó báyìí. ìwọ́tọ̀ dé lẹ́yìn tó bá gbọ́ kọ́lá. gbogbo tó wí gan àwọn àgbọ̀ àgbẹ̀lẹ́nu Ànábì sọ Ànábì gbọ́ sínú yàrá ni Ànábì yẹn sì dẹ́nì ká pé inú yàrá. bẹ́ẹ̀ ni sallallahu alaihi wasallam. wọ́n ti bá tún onímọ̀ọ́dúnjọ́ kan Umaru wá ní wọ́n pè wọ́n wá wọ́n fẹ́ béèrè ẹ̀ wọ́n ń gbọ́dọ̀ Umaru wọ́n fẹ́ béèrè lọ́rẹ̀ ó ní ẹ̀ wọ́n ti béèrè ó ní mọ̀mọ́ náà fẹ́ béèrè. Umaru ní kíni ó ní ṣe bí ọ̀rọ̀ Ànábì ó ní mọ̀mọ́ náà fẹ́ sọ ó ní ṣe bọ́ọ̀rọ̀ Ànábì tó ní máa ń kọ́ la aláyé àmàlámù àkúlé ẹni bá sọ ntí sọ fálí yàtọ̀ àbá wà màkà àdàwọn nàná kọ́wá bíi tí ó jòkó sí nínú náà ó ní Umaru kọ́ àti báyìí ni bọ́ọ̀lù ṣe máa pẹ́ tí wọ́n dábìnú wọn ni ó sì máa wọ́n rẹ̀ ajẹ́pẹ́ látòní gbogbo àdìsí tó bá mú wáyé nípe inú rẹ̀ máa lọ máa lè ká àdìsí rẹ̀ lọ fíìmù ni. ó àtàyèsè fíìmù ni la ilaha illallah. gbogbo èyí wọn fíìmù ni. Masha Allah. kéèyàn náà gbé sùn làákàyè bẹ́ẹ̀. òun lọ fa àwọn àfa wa tọwọ́ bọ̀ pé èéṣe tí àdìsí Abu Hurairah lépa ọ̀rọ̀ alájà yìí pé Ànábì níbi ajá bá tẹnu bọ ìgbà àlùwàlá káfọ́ lẹ́ẹ̀méje kí alákọ̀ọ́kọ́ rẹ̀ ọjẹ́ yẹpẹ̀. èéṣe tí àdìsí Abu Hurairah ń pa ọ̀rọ̀ ajá tó fi rí báyìí àwọn àfa wa ní bẹ́ẹ̀ ni inú ìwádìí mímà àwọn àfa ní tó jí orí bẹ́ẹ̀ ni wípé olóńgbò ní Abu Hurairah fẹ́ràn. rahimahullah. ọgbọ́ olóńgbò ló fẹ́ràn. Hurairah olóńgbò kékeré tí máa ń gbé lọ́wọ́ lọ́dọ̀ Ànábì tá Ànábì yẹ pé Ànábì yẹ pé yá Abu Hurairah nítorí Abu Hurairah nánu. òun náà fi lọ́kọ́ bá rẹ̀ bí Abdurrahman bun Sakhr. òun ló kọ́ rẹ̀. náà ló kọ́ ẹ̀ Abdurrahman bun Sakhr. wọ́n fi Ànábì wá ní yá Abu Hurairah ló fi wá di Abu Hurairah. àwọn àfa wa ni torí pé Abu Hurairah nífẹ̀ẹ́ olóńgbò yẹn ó nífẹ̀ẹ́ rẹ̀ dákú wọ́n jọ máa ń sùn lérí bẹ́ẹ̀dì ni wọ́n jọ jẹun ní gbogbo nǹkan wọ́n jọ ṣe ní kọ́dà bí lòdì wọ́n jọ máa lọ ni. olóńgbò sì ní ètì ajá olóńgbò àgbàjá àwọn èèyàn sọ rẹ kí ló sì fà ìsọ rẹ ọdẹ ẹ̀kan náà méjì. bẹ́ẹ̀ni. ọgbọ́n àgbọ́yé bàbá. torí pé olóńgbò ètì ajá ló mú Abu Hurairah náà ètì ajá òun ló mú àdíìsì yẹn ló mú wa àwọn àfa wa ni ẹlẹ́ẹ̀kejì ń bẹ̀ ni wípé àdíìsì Abu Hurairah tàwí Abdullahi bon Mughaffal èyí tí mo sọ lẹ́ẹ̀kan Iraki ni Abu Hurairah ti pàdé ẹ̀ ọ̀dọ̀ ẹ̀ ni Abu Hurairah ti rí àwọn àdíìsì nípa ọ̀rọ̀ ajá nkankan yìí torí nínú àwọn àdíìsì tó wọn náà gbà bíi márùn ní sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ajá tá ànábì fi ń sọ̀rọ̀ ẹ̀ nípa ọ̀rọ̀ pa ànábì ń sọ̀rọ̀ ègésì ajá àmọ́ gbogbo àdíìsì tí ègésì ajá ni ó tako nẹ́sù alukur'an ó sì tako sẹ̀ríà tọ́lọ́hún
àgbọ́yé bàbá gbogbo àdìsí ni mọ́tínú yẹn ṣẹ̀rí àtọ́lọ́hún àwọn tó gba wa gan náà kò wá níyà. gbogbo èyí tá à ń sọ yìí à sọ pé Abu Hurairah yìí sì kò gbọ́ ládìsí. àgbọ́yé bàbá kátó máa wọ ọlọ́dẹ. àmọ́ gbogbo ń tọ́ gbọ́ lẹ́nu ànábì ọ̀gbọ́dọ̀ tó bá wù. kátó máa lẹ́ ń bú sàbí. rárá àṣàbí tó dára Abu Hurairah. Masha Allah. nínú àwọn sàhábà tá a lè tó láyé. Naam. kò sí tá a lè ṣe tá a lè tó wọn. ó dàbá ní bàbá. kò sí ìbáàdà tó lè ṣe nínú àwọn sàhábà tó ní ìbáàdà jù táwọn àbá ní wọn nípa ìbáàdà o Abu Hurairah ni. ó ní ìbáàdà púpọ̀ ìpínlẹ̀ àwọn sàhábì ànábì wọn máa kírẹ́dìtì rẹ̀ yìí pé àwọn eléyìí ní ìbáàdà. ó lè sin lọ́hùn púpọ̀. àmọ́ tòun ti bẹ́ẹ̀ náà kọ́dà kọ́ máa jẹ́ Abu Hurairah kọjá lómi náà àdìsí yóò tó ọba rí kọ́dà kọjá Umar lọ́gbà wa kọ́dà kọjá ìyá ńlá wa Aisha kọ́dà kọjá Anas ọmọ Maliki. Radiyallahu ta'ala anhum. Anas ọmọ Maliki ọmọ ọ̀dọ̀ ànábì ni wọ́n dé Madina báyìí ń bẹ lọ́mọ ọdún mẹ́wàá lànàbì dé Madina wọ́n dé Madina níyà rẹ̀ gbé fún ànábì ọgbọ́ àgbọ́yé ìyá rẹ̀ gbé fún sí ọlọ́run pé àtòkùrẹ́ àtàyè rẹ̀ ọ̀rẹ́ lọ́dọ̀ owó sí ọlọ́run. ọwọ́ lo ọdún mẹ́wàá pẹ̀lú ànábì ní Madina. Sallallahu alaihi wasallam. inú ilé rẹ̀ ní gbé gbogbo ẹ̀ ní gbé tòun ti bẹ́ẹ̀ náà àtúbà nù tàn wípé ó tún lọ lè kéwú lọ́dọ̀ Abu Hurairah àkọ́gbọ́dọ̀ tó kéwú mẹ́ ó ló ṣe tó kéwú mẹ́. ẹni bá nàbí sùn. ẹni bá nàbí inú ilé mímọ̀ níwà ilé kéwú lọ́wà. bẹ́ẹ̀ni ilé kéwú ní sùn ibẹ̀ ní jí. bẹ́ẹ̀ni. ọgbọ́n àgbọ́yé bàbá. wọ́n tún tún sínú ọmọ kéwú Abu Hurairah wọ́n tún sínú àwọn tó tún gba àdìsí lọ́wọ́ rẹ̀ Abu Hurairah gba àdìsí lọ́wọ́ tiẹ̀ ní ohun òtún nígbà mọ́. bẹ́ẹ̀ni. lónìí yàrá lòún gbé. gbogbo àwọn kinní yìí lèèyàn gbọdọ̀ fi làákàyè kọ́ ọba kà ọ́ àgbé kalẹ̀ nù làákàyè pé sílẹ̀ yìí bá ọba làákàyè lọ. gbogbo ẹni bá wà takò àlẹ́ àkìl ó ti wà ìdá nàkìl bá a bá rí nàkìlù ẹni bá takò làákàyè pé a gbọdọ̀ lo làákàyè lórí nàkìlù àtà Al-Qur'an àtà hadith àtà àkọwálù àwọn fuqaha tó ọba ti kọ́kọ́ gbé kalẹ̀ àkọ́kọ́ ọkọ̀ gbé lọ́nà làákàyè lọ́lọ́run fi sọ pé wàá máa yadhakkaru illa ulul albab. ọgbìn tẹ bá wa ṣí ètò yẹn ẹ ní pàdánù ọmọláyé àti lọ́run Ọlọ́run ó sì máa ṣí ẹ oore fún yín láwọn oore tó ní agbára tó já sí pé ẹ̀yin náà ó máa wò pé ṣé mi náà lọ́lọ́run ṣoore tó tó báyìí fún bí ó ti rí nù bí akil hayyil qayyum alladhi la ta'khusuhu sinatun wala nawm